lóòótọ́ ni ọwọ́ òṣèlú wà nínú báwọn olóyè mẹ́ta tó yẹ kó gba adé ojú òpó Olúbàdàn ṣe ní àwọn bíìsì àmọ́ tí Mákindé ní ayẹyẹ ìgbadé ń tẹ̀síwájú lónìí abẹ́yìn ò tí ì gbọ́ bẹ́yìn ọ̀bá tí ì gbọ́ a ṣe tán láti gbé sí i láti Mákindé gómìnà ilẹ̀ Ìbàdàn ó fẹ́ fi àwọn mẹ́ta joyè lónìí òde yìí ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n lọ́wọ́ àwọn dí o àwọn ò ráyè kí ló ṣẹlẹ̀ kódà Olúbàdàn gangan Rasidi Ládọjà ọba àwọn náà ò ní sí níbẹ̀ lónìí Mákindé sì sọ pé ètò ọ̀hún ó ń tẹ̀síwájú kí nìkan tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ má rìn jìnnà ẹ tẹ́tí ẹ tẹ̀lé wa kálọ akí gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa lórí ìkànnì yìí níbi tí àwo èyí ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀ ọ̀rọ̀ sọ níbi tí àwa ti máa ka ìròyìn bí àkálẹ̀ ìtàn níbi tí a ti gbóhùn sáfẹ́fẹ́ dàbí àṣà gbogbo ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu wa pẹ̀lú òmísí Odùduwà ni orúkọ mi ò yí padà torí pé orúkọ ọmọ nìjánu ọmọ okùn tẹ́ rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o ẹ máa tẹ̀lé wa kálọ òní ọjọ́ ẹtì ọjọ́ kẹta oṣù kẹrin ọdún 2026 ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé kéde pé òun yóò gbé adé ọba àti ọ̀pá àṣẹ fún àwọn olóyè gíga ìlú Ìbàdàn mẹ́ta kódà báwọn olóyè náà kò tilẹ̀ yọjú síbi ayẹyẹ náà rárá kọmíṣánná fún ètò ìròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ Dọ̀tun Oyèládé ló fìdí èyí múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́bọ̀ o àwọn tí Mákindé fẹ́ fi jọba náà rèé Sarafadeen Ali tí ṣe sẹ́nẹ́tọ̀ tó ń sojú gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí wọ́n gbéga sí ipò ẹ̀karùn-ún balógun ẹnì kejì ni Bọ́lájí Adéwọyìn tí wọ́n sọ di ẹ̀kẹrin Olúbàdàn àti Kọ́lá Babalọ́lá tí wọ́n gbéga sípò ẹ̀karùn-ún Olúbàdàn lẹ́yìn ìgbéga yìí ni àwọn olóyè náà yóò di ọba ní agbègbè tí kó wá wọn ti wá tí wọn yóò sì bọ́ sínú ìgbìmọ̀ àgbà oyè olùdámọ̀ràn sí Olúbàdàn ṣùgbọ́n ìròyìn sọ pé àwọn tí Mákindé fẹ́ gbéga náà kò gbáradì kò sì sí èrò kẹ́kẹ́ pé wọ́n tilẹ̀ fẹ́ dá sí ọ̀rọ̀ àgbéga tó sún mọ́ wọn pẹ́kípẹ́kí tí yóò sì jẹ́ wọ́n jẹ ipò ọba tí yóò jẹ́ wọ́n wà nípò ọba lọ́jọ́ iwájú kódà a gbọ́ pé àwọn tí wọ́n fẹ́ gbéga sípò ọba náà ni àwọn kò ní yọjú wọ́n làwọn ò ní yọjú síbi ayẹyẹ náà rárá o bẹ́ẹ̀ ni ìròyìn sọ pé Olúbàdàn Rasidi Ládọjà gan-an kò ní sí níbi ayẹyẹ náà wọ́n ní nítorí ọba ti gbéra wá sílùú Èkó ṣáájú ayẹyẹ tó fẹ́ wáyé ní gbọ̀ngàn Màpó nílùú Ìbàdàn láago 10 òwúrọ̀ ní ṣé lóòótọ́ wá ni ayẹyẹ ìgbadé tó ń lọ lọ́wọ́ nílùú Ìbàdàn yìí ṣé lóòótọ́ ló lọ́wọ́ òṣèlú nínú ọba 12 baálé 40 ni gómìnà Ṣèyí Mákindé ti fi jẹ láti 2019 tó ti ń bá a bọ̀ èyí tí kọmíṣánná ètò ìròyìn rẹ̀ sọ pé kò ṣẹlẹ̀ rí nínú ìtàn oyè jíjẹ nípínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n èyí tó fẹ́ wáyé lónìí ọjọ́ ẹtì yìí ni ọ̀pọ̀ èèyàn ń sọ pé ó lọ́wọ́ òṣèlú nínú èyí rí bẹ́ẹ̀ nítorí sẹ́nẹ́tọ̀ Sarafadeen Ali tí a gbọ́ pé ó ṣeéṣe kí wọ́n fà kalẹ̀ bí olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2027 ó wà nínú wọn ṣàdédé ní ìjọba Ṣèyí Mákindé bẹ̀rẹ̀ sí ń kéde pé sẹ́nẹ́tọ̀ Ali yóò gba adé tí yóò sún síwájú dé ipò Olúbàdàn ìkéde náà sì ń lọ pẹ̀lú ìdánilójú pé ìjọba kò ní kéde rẹ̀ tó bá jẹ́ pé ayẹyẹ ọ̀hún kò ní wáyé bẹ́ẹ̀ ni ìjọba Ọ̀yọ́ kéde pé ọjọ́ kẹta oṣù kẹrin ọdún 2026 ní ayẹyẹ ìgbésípò ọba náà yóò wáyé nílùú Ìbàdàn èyí tí ṣe ọjọ́ òní ìbéèrè tí ọ̀pọ̀ èèyàn bẹ̀rẹ̀ sí ń béèrè lẹ́yìn èyí ni pé ṣé yóò ṣeé ṣe fún sẹ́nẹ́tọ̀ Ali láti tẹ̀síwájú nínú ìgbìyànjú láti di gómìnà nígbà tó bá ti gba adé ojú òpó sípò Olúbàdàn tí yóò sì sún sípò ọba lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ lọ̀pọ̀ èèyàn sì ń sọ pé gómìnà Mákindé mọ̀ọ́mọ̀ fi sẹ́nẹ́tọ̀ náà ó mọ̀ọ́mọ̀ fẹ́ dà á lágbo sí náà ni kó má bàa lè dupò gómìnà Ọ̀yọ́ ọba Ládọjà àtàwọn olóyè gíga náà kò ní yọjú síbi ayẹyẹ ìgbadé náà ẹ rí i pé mo ti já yín tán ṣáájú àwọn olóyè gíga mẹ́tẹ̀ẹ̀ta náà ló ti fojú hàn pé wọn kò ní yọjú síbi ètò tó kà wọ́n gbàngbàngbàn yìí láti gba adé ojú òpó náà kí wọ́n sì dé ipò ọba ìròyìn kan ní Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rasidi Ládọjà ti lọ sílùú Èkó lọ́jọ́bọ̀ ṣùgbọ́n wọ́n ti padà sílẹ̀ Ìbàdàn padà
Olúbàdàn ni mo kàn lọ sí ìlú Èkó ni pẹ̀lú ọmọ mi obìnrin. Ìrìn àjò tó kàn mí ni mo sì bá lọ sílùú Èkó, ṣùgbọ́n mo ti wà nílé. Nípa àwọn tíjọba fẹ́ gbé sípò ọba, Kábíyèsí Ládọjà ṣàlàyé pé àwọn èèyàn náà ti sọ fún òun pé àwọn kò tí ì rí ààyè lásìkò yìí láti wá gbadé ojú òpó náà torí ọwọ́ àwọn dí. Àwọn mẹ́ta tí ìjọba fẹ́ dé ládé sọ pé ààyè kò sí fáwọn láti ṣe ayẹyẹ náà lásìkò yìí o. Ẹni àkọ́kọ́ sọ pé òun wà ní Canada láti gba ìtọ́jú. Ìkejì wà lẹ́nu iṣẹ́ ìlú. Ta ni wọ́n wá fẹ́ fi jọba? Ọ̀sẹ̀ tó kọjá yìí ni ìròyìn sọ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ìwé tó ń kéde ayẹyẹ àgbéga sípò ọba náà ránṣẹ́ sí Olúbàdàn Ládọjà ni. Èyí tó kó kéré jọjọ. Èyí náà sì pẹ̀lú ara ìdí tí àwọn èèyàn gíga náà, èyí àwọn olóyè, kò ṣe fi gbogbo ara gbà láti yọjú síbi ètò ìfinijoyè náà. Èyí náà ni a mú wá fún yín o. Mákindé ń ṣe ayẹyẹ ìfinijọba. Àwọn tí yóò fi jọba ò sí ń kalẹ̀, wọ́n lọ́wọ́ àwọn dí àwọn ọ̀wá. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ máa fi èròǹgbà tí yín náà sábàlá àríwí sí, kí lẹ́yìn náà rí sí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń bá wa fẹ́ràn ròyìn wa, ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà, ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń bá wa pín ká, ẹ ṣeun o, ó dìgbà kan náà. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.